nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Ọlọ́run àrà ó yẹ wá ṣe ìyanu. Ọlọ́run ìyanu wá ṣe ìyanu. Ká lè máa yìn ọ́ lógo, ká lè máa gbé ọ̀gá. Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Hallelujah hallelujah hallelujah. Ẹ pẹ̀lẹ́, Ọlọ́run alààyè kò ní fi yín sílẹ̀. Gbogbo nǹkan tẹ́ ẹ sọ pátápátá òun ló yé mi. Mo fẹ̀mí tọ̀ ọ́, mo wá rí wípé ohun tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó jẹ́ àwọn nǹkan tí èèyàn ò lè má jagun ẹ̀ nínú ẹ̀mí, ogun àti inú ẹ̀mí wá ni. Kí oríṣiríṣi àlá lèèyàn máa ń lá, ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni àlá kọ̀ọ̀kan dẹ̀ túmọ̀ sí. Now tí èèyàn bá wá láàlá tó dàbí ẹni wípé kò sí ní ibi tó wù ú lọ́kàn láti wà, téèyàn lálàá tó dàbí ẹni wípé ìṣòro yẹn pọ̀, ogun pọ̀, èèyàn ń dojúkọ àwọn nǹkan kan. Ẹ wo òróró tó wà lọ́wọ́ mi yìí, oore ọ̀fẹ́ Ọlọ́run ti kún inú ẹ̀, mo ti ka Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run sínú ẹ̀, àti gba àdúrà ọlọ́jọ́ méje sínú ẹ̀. Ẹ wo tí a bá da òróró yìí sínú omi, tẹ́ ẹ fi fọ orí ẹnikẹ́ni tó dàbí ẹni wípé ó ń dojúkọ àwọn nǹkan tí kò tẹ́ lọ́rùn, lọ́wọ́ kan òun ni Ọlọ́run sọ bẹ́ẹ̀ tó máa mú ogun yẹn jáde kúrò nínú ayé ẹ̀. Ṣé sà, tí ogun ìran ibi àlá ibi tó bá fi lè ṣẹ́wọ̀lẹ̀ nínú ayé mi, mo máa fògo f'Olúwa. Tó bá jẹ́ pé àwọn kan ló ń ṣe ẹ́ tó tún fi ń lálàá bí pẹ̀lú stáṣọ ẹ̀ yìí, wọ́n fẹ́ pa ẹni o. Wíwá tó wá síbi kán bẹ́ẹ̀ gbàdúrà deliverance kó o bọ́ lọ́wọ́ wọn ni, kì í ṣe pé bí yóò ń lálàkàlà. O lè rán létí, o lè rán nímú. Àsìkò tẹ́ máa rẹ́rìn ayọ̀ òun lẹ wà yìí. Àmín Jésù. Nítorí Ọlọ́run tó ń pani lẹ́rìn òun lẹ wá bá lórí òkè yìí. Ẹ jẹ́ má bínú sọ bẹ́ẹ̀, èmi gba ìgbésẹ̀ pé mo believe nínú yín gan. Òróró yìí common gan. Ẹ mọ̀ kí n máa ń sọ ti pẹ́, a lot of people ń tà, ìyá ọdún ń tà, everybody ń tà, wọ́n ń tà mọ́ gbogbo nǹkan tó ń tà. Ṣòróró yìí sì lẹ́sọ pé ẹ ti ka Bíbélì sí, ẹ dẹ̀ ti ka ọ̀rọ̀ Ọlọ́run sí bóyá ìwà ẹ̀. Kò sí nǹkan tó òróró yìí ò lè ṣe. Kéèyàn bára ẹ̀ níbi tí ò fẹ́ àbí kó làlàkàlà gẹ́gẹ́ bí ìtọ́gbẹ́ni ìlànsìn, téèyàn bá da òróró yìí sínú omi tó bá fi fọ orí ẹni yẹn, ìyanu máa ṣẹlẹ̀. Ẹ jẹ́ máa mélèé lọ. Ẹ Sàámú, ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀, ibi ẹni tó gbé ọ̀rọ̀ àlàkàlà wá rè. Àwọn tó bá wá bá yín bí tóróró bá ti tán lẹ̀, ẹ̀dẹ́ nìkan lọ bá pásítọ̀ Sàámú, èmi adé máa lò fún wọn. Dádì, ẹ fún wọn lẹ́yọ̀ kan kẹ́gbẹ́ yìí tẹ́ bá fẹ́ gbà lọ́wọ́ wọn. Rárá o, òróró yìí kì í ṣe fún títà, ó wà fún iṣẹ́ agbára àti iṣẹ́ àmì. Kí ló tẹ̀ tí lọ́mọ ìlọ? Òróró tẹ̀ ní àtó mélòó nínú stock? Kò dẹ̀ máa dín, ẹ máa ká o, eléyìí máa ti tà jẹun o, láfẹ̀wá ló máa ti tà, ó máa tà láfẹ̀wá. Àwọn ọmọ yìí, kó tó di pé mo bá ẹwọ ẹ tètè dùn lọ, kí lè sọ ọmọ tí mo bá bí ẹjọ́. Ẹ gba òróró ìbáyìí, ó máa bá yín lára mọ́ agbára Ọlọ́run. Iṣẹ́ ìyanu adé ṣẹlẹ̀. Àmín Jésù. Orí ọ̀fẹ́ Ọlọ́run ti ń bá yín lọ. Saamu Alajo. Olówó ẹ̀rọ. Ta ló sùn sílẹ̀ ilẹ̀ báyìí? Ta ló sùn sílẹ̀ ilẹ̀ nínú community báyìí? Who could this be? Ṣé Bọ́dà Gani? Bọ́dà Gani ni. Bọ́dà Gani. Ṣé pé wọ́n láti yà wòlé báyìí? Báwo kí ló ń sọ? Báwo ni wọ́n ṣe máa wọṣọ tó fine báyìí? Ó wá sọ pé wọ́n ya wèrè. Má sọ bẹ́ẹ̀ mọ́, èèyàn lè wàṣọ tó dáa kó ya wèrè. Kódà èèyàn lè fine kó ya wèrè. Ẹlòmíì gan máa jáde láti inú ilé ẹ̀ báyìí, ó máa dá pé abọ́ síta á ya wèrè. Kó lọ́ máa ṣọ́ wa ní. Bọ́dà Gani. Já máa lọ. Brasa mo mọ̀ pé Brasa mo mọ̀ pé Brasa mo mọ̀ pé kò ṣe. Ó tètè dé. Àwọn dẹ̀ dalẹ̀ ni I told you now. Later ọ̀rọ̀. Braga ní dà. Braga ní ò ti dé. Braga ní ìdè bí. Wọn ò ti dé. Ọ̀tẹ̀ kọ́. Ọ̀tẹ̀ náà ò ti dé, àwọn méjèèjì. Ṣé kí máa dúró ní àwọn méjì? Brasa,
Ẹ káàsán. Kí ló ṣẹlẹ̀? Mo dé tí ń kọlẹ̀kùn yín látàárọ̀, mo gbálẹ̀kùn ẹ̀ ṣílẹ̀kùn. Ṣé kò sí? Kí ló ṣẹlẹ̀ tó fi ń kọlẹ̀kùn yàrá? Mo kàn ní kí n wá kí yín ni. Ọmọ akíwọ̀ náà, ọmọ àṣẹlẹ̀. Ọ̀tẹ̀ náà ò débí. Bọ̀dà Gani ò dẹ̀ sí bí. Sọ́ọ́ni bí ṣe ń bí mi báyìí. Sọ́ọ́ni. Kò sọ àlà. Ẹ káàbọ̀, ṣé mo rán ẹṣẹ́? Ṣé mi ni mo rán ẹ̀ ń bì kan? Ẹ má bínú. Nǹkan tó ti ṣẹlẹ̀ ni pé bí mo ṣe ń bọ̀ yìí, mo rí ẹnìkan lọ́nà nìyẹn ló bá ní òun níṣẹ́ kan tóun fẹ́ jẹ́ fún mi ò kí n bóun jẹ́ fún bọ̀dà Saamu o wípé kí n sọ fún yín pé ẹ̀yin o pé ẹ máa wà ní ìgbélé odidi ọdún kan. Kí ló ṣẹlẹ̀?